Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà, ẹni tí ò lágàn kò lè mọye tán. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tí ẹ wò mí ní òní. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. tí ò kún láti bóyá tí a mọ̀ sí ní jẹ́. Ẹ rí i lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò. A máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Ìdààmú ó kéré ó tóbi Ọlọ́run má fi sí ẹnì kọ̀ọ̀kan wa. Àìsàn ó kéré ó tóbi Ọlọ́run má fi sí ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ ní àrùn. Àwọn méjèèjì ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni wọ́n. Èyí tí ó wá ń ṣe ni tẹ́dà fi ń talé, tẹ́dà fi ń ta ilẹ̀, tẹ́dà fi ń ta oko, tó fi ń ta gbogbo nǹkan ní Ọlọ́run má fi kàn wá o láṣẹ ìlú rẹ̀. Ẹ wá rí, ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí. Eléyìí kò fún wa ní àǹfààní lórí àwọn kan nípa ti ṣe àti tí a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe kò tí ì tó èyí tí a ti ṣe. Ẹ wá rí èyí tí a fẹ́ bára sọ ní èmi, ó ní bí a ṣe ń lo òkú aláǹtakùn 9 àti ẹyọ àtàrí 9. Bí a ṣe máa ń lò fún àkóró ọfà àti tí kì í jẹ́ kí ọfà ó wọlé sí èèyàn lára. Ṣé mọ̀ pé àwọn ìbọn sọ pé wọ́n ní prevention is better than cure. Ó ní ògùn eléyìí. Tí ọfà bá wà ní ara, apá tí wọ́n bá tún wá rán ọfà sí yàn, kò tún wá ní jẹ́ kó rán yàn. Ó ní èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Lóòótọ́ ẹ̀tù rẹ̀ tá a bá lọ tán kì í pọ̀, àmọ́ ká mánéjì títí tá fi rí pé a fi pa gbogbo ojú gbẹ́rẹ́ yìí tó dẹ̀ pa gbogbo ojú ẹ̀ kárí. Kì í jẹ́ kí ọfà kó wọlé síyàn lára, a sì tún máa pa oró ọfà tó bá wà ní ara. Ṣé rí ìgbà mẹ́wàá mo máa ń pe àwọn èèyàn ṣàkíyèsí kan. Kí ni àkíyèsí náà? Ọfà tó ṣe é tó ti tírìtì láti bí ọdún kan sí méjì, tó ti tírìtì láti bí ọdún kan sí méjì,
Àtọ́tù arére ìròyìn ayọ̀ kan mú mọ́sẹ̀ ti gbọ̀nyìn o ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ mi ò pé méjì èmi náà ni Pastor Brain gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún àfihàn ayọ̀ ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí ewéjẹ́ Ben Nigeria Limited wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà produced by Dr. Olatiboye Mutiu aka Baba Ewenje. Fọ́tò máa mọ̀ bọ́ iṣẹ́ àmọ́bọ́ ìyàwó àmọ́bọ́ ọkọ àdúgbò tó wọ́páyé ti kẹ̀yìn sí ẹ ọ̀nà àbáyọ ti dé o ọṣẹ ìyọ́nú àwọn àgbà wo májàyà 5,500 naira péré ni àgbékalẹ̀ ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos telephone 070-3742-2552 lẹ́ẹ̀kan sí 070-3742-2552 tàbí 080-2948-4696 lẹ́ẹ̀kan sí 080-2948-4696 fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090-5333-2747 lẹ́ẹ̀kan sí 090-5333-2747. fún àfikún kò sí ìlú tọ́ṣọ yóò kí n dé o tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. tó tún wá rí àwọn nǹkan mi tó tún yàtọ̀ sí Offa yẹn mọ́tò lérò pọ̀ fà mọ́ aporó Offa kì í ṣiṣẹ́ ọdún tàbóṣù níjọ́ tó bá ti lo aporó Offa ìjọ́ náà ni wàá mọ rí iṣẹ́ nítorí bá rí èyí tó dájú ni o níjọ́ bá ti lo aporó Offa ni wàá sì mọ rí iṣẹ́ nínú kó lọ yàmọ̀ gbẹ́ tàbí kó tọ́ mọ́tò ṣé wàá lẹ́yìn téèyàn bá tìrìtì aporó Offa àwọn nǹkan mìíràn tó máa ń jáde lára àwọn nǹkan yẹn ni kó tọ́jú ẹlòmíín sì wà lórí pósí ń tọ́jú aporó Offa títí torí fífọ́ fi mú lọ sọ́run àpàpàǹdodo nǹkan burúkú tí ó ṣe wá tí ó lọ fara pamọ́ sínú sí wa lára tá à ní mọ̀dé ọlọ́mọdé kò sí wá àmọ́ ẹ jẹ́ ká máa ṣe àkíyèsí ara wa dáadáa lóòótọ́ kì í ṣe pé kò dáa kéèyàn máa lo aporó Offa kódà wọ́n tààyàn lọ́fà wọn àtàyàn lọ́fà o ẹ jẹ́ ká gbìyànjú ká máa lo aporó Offa once in a while ẹ jẹ́ ká máa lò ó ká máa fọmọ mu ká máa fàyà mu ayé ò ní ta wá lọ́fàkọ́fà láti ṣe Èdùmàrè kí wá ní nǹkan náà tí a fẹ́ wá ẹ jẹ́ ká wá òkú aláǹtakùn 9 ẹyọ àtàrí 9 kò jù bẹ́ẹ̀ lọ méjèèjì ni a máa lọ papọ̀ tí ó kúnná tó bá ti wá kúnná tó kúnná dáadáa gbẹ́rẹ́ ráǹdì ọwọ́ méjèèjì àtẹsẹ̀ méjèèjì gbẹ́rẹ́ yípo ọwọ́ méjèèjì àti ẹsẹ̀ méjèèjì ká fi pa ẹ wọ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà lélẹ̀ èmi náà lọ́mọ yín lẹ́ẹ̀kan sí àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiu Olatiboye ìtàyé mọ̀ sí ìwé jẹ́ tó bá dìgbà mi àtúmọ̀ mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí ilé wa ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kan fún wa ní àǹfààní lórí àwọn kọ́mẹ́ntà àti ṣe àtẹ̀yí tá a ti ṣe tó kó dàbọ̀.